Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi ni Ọlọ́run fi ṣe President fún ẹgbẹ́ Association of Africa Tradition and Culture. Ẹgbẹ́ tí mò ń sọ yìí, òun ló fà á tí mo fi ń ṣe àwọn fídíò yìí láti lè fi polówó fún àwọn ọmọ Yorùbá wípé báyé ṣe dojúrú tó, bí irọ́ ṣe gba ayé kan tó, wípé òótọ́ ó sì tún kù láwọn ibì kan, kò kàn pọ̀ ni. Ẹgbẹ́ tí mò ń sọ yìí, nǹkan tá a máa ń ṣe ńbẹ̀ òun náà ni pé a máa ń gbé àṣà ìbílẹ̀ Yorùbá lárugẹ, pàápàá jùlọ ọ̀rọ̀ ewé àtegbò. Iṣẹ́ kan ni mo wá fẹ́ sọ lónìí. Iṣẹ́ tí mo fẹ́ sọ lónìí, ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi. Iṣẹ́ kéèyàn má ní stroke òun ni iṣẹ́ náà. Ẹ rí i pé nǹkan tó wúlò fún gbogbo wa ni. Àrùn rọpárọsẹ̀ Ọlọ́run ò ní fi bá wa jà. Ọlọ́run ò ní gbà kí ọmọ èèyàn kó fi bá wa jà. Téèyàn ò bá fẹ́ ní stroke láyé àtijọ́, òun náà máa ń ṣe iṣẹ́ ìsára. Ṣùgbọ́n kí n tó sọ iṣẹ́ náà, ẹ jẹ́ kí n kọ́kọ́ polówó nǹkan tí mo wá ṣe lórí social media gangan. Association of Africa Tradition and Culture òun ni ẹgbẹ́ tèmi máa ń polówó. Ní tí ẹgbẹ́ náà wà fún òun ni pé kó má jẹ́ gbogbo nǹkan òyìnbó la máa ṣe ní gbogbo ìgbà. Wípé ká máa gbé àṣà ìbílẹ̀ tiwa ká máa gbé lárugẹ, òun ni ẹgbẹ́ náà wà fún. Àǹfààní tí àwọn èèyàn máa ń rí nínú ẹgbẹ́ náà òun náà ni pé ìwọ tó mọ̀ nípa ewé àtegbò rárá tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, àwọn nǹkan kéékèèké tí ìwọ náà lè máa ṣe fúnra ẹ̀, èyí tó máa fi kó sọ́wọ́ àwọn oníjìbìtì, ìwọ náà á mọ̀, wà á lè máa gbìyànjú ẹ̀ fúnra ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan òun ni èèyàn lè dánwò téèyàn bá ní ìmọ̀ nípa ẹ̀, láì lọ sílé babaláwo, láì lọ sílé àáfàá, láì lọ sí ilé oníṣègùn kankan àbí ilé wòlíì kankan. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé simple thing ni, tó jẹ́ pé èèyàn lè dánwò fúnra èèyàn tó sì máa ṣiṣẹ́ dáadáa nínú àṣà ìbílẹ̀ Yorùbá. Ogun stroke tí mo fẹ́ sọ fún wa wípé kó má ṣe èèyàn yìí náà, nǹkan tí kálukú wa ta lè ṣe ni. Kódà kò lè ná 200 naira. Ṣùgbọ́n béèyàn ò bá ti mọ nǹkan, o ò mọ̀ náà nìyẹn. Àwọn ìmọ̀ yẹn la máa ń kọ́ra wa nínú ẹgbẹ́ AATC. Ẹgbẹ́ tó rẹ́gísítà pẹ̀lú ìjọba àpapọ̀ nílùú Nàìjíríà, òun ni ẹgbẹ́ náà. Kò wá sẹ́ni tí ò lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà ibikíbi tó bá wà, tí WhatsApp tó bá ti dé ìlú tó wà, ìwọ náà lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ nínú ẹgbẹ́ náà bí kò ṣe ọ̀rọ̀ àṣà Yorùbá. Ẹgbẹ́ náà wúlò fún Kristẹni, ó wúlò fún Mùsùlùmí, bẹ́ẹ̀ sì ni ó wúlò fún oníṣẹ̀ṣe tó bá ṣà ti jẹ́ pé ọmọ Yorùbá ni ẹ́. Ẹ̀yin náà ẹ wo eléyìí tí mo fẹ́ sọ wípé ògùn kéèyàn má ní stroke, ta ni ò lè ṣe. Tá bá fẹ́ ṣe ògùn kéèyàn má ní stroke, bá ṣe máa ń ṣe òun náà ni pé a mú blade, a fi gé èékánná ọwọ́ wa mẹ́wàá, èékánná ẹsẹ̀ wa náà mẹ́wẹ̀ẹ̀wá. A wá kó ẹyọ àtàrí 9, a kò sí, a wá lọ̀ pọ̀ mọ́ra wọn tí ó di powder. A wá fi sín gbẹ́rẹ́ sí oríkèéríkèé ara wa. Tá bá ti ń sín gbẹ́rẹ́ yìí, ẹ má gbàgbé pé a sín sí gbẹ́rẹ́ kan lẹ́nu apá ọ̀tún, gbẹ́rẹ́ kan lẹ́nu apá òsì. Stroke ò ní ráyè wọ ibì kankan lára wa. Ẹ rí i pé àwọn tó bá ní stroke ó máa ń wọ́ síbi ẹnu. Àsínsọ́wọ́, ọrùn ọwọ́, èjìká, nǹkan gbogbo àwọn part of the body òun la máa sín gbẹ́rẹ́ ẹyọ kankan sí. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, stroke ò ní ṣe irú èèyàn bẹ́ẹ̀. Mo ti post iṣẹ́ yìí rí, mo kàn tún ní kí n tún fi ilẹ̀ lákọ̀tún ni. Ẹgbẹ́ tí mo wá ń sọ, ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, ẹ jẹ́ kó kàn sí mi ní orí WhatsApp number mi. Ẹ má pe nọ́mbà náà, kì í ṣe fún call, WhatsApp number náà ni. WhatsApp lásán ni. Nọ́mbà náà ni 08028565188. Ẹ jẹ́ n pè lẹ́ẹ̀kan sí 08028565188. Á dára fún wa o.